الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوكم الله سبحانه وتعالى أتروا عليكم كاتي جفوا النبي ومحمد صلى الله عليه وآله وسلم ilé tí ó jẹ́ àkọlé ọ̀rọ̀ wa ní ìrọ̀lẹ́ ní èyí tí ń ṣe ọjọ́ kejì nínú oṣù alápọ̀lé oṣù Ramadan ti yẹ 1446 òun náà ni ìṣesí àwọn ẹni rí nínú oṣù Ramadan ó ní bí ahwalus salihina fi Ramadan kí ni àwọn ìṣesí àwọn ẹni rí nínú oṣù Ramadan kí dẹ̀ làwọn nǹkan tó ṣe pé àwọn ẹni rí ma ń ṣe ojú kòkòrò rẹ̀ tó bá ti di oṣù alápọ̀nlé oṣù Ramadan yìí àkọ́kọ́ ni wípé gbẹ́gẹ́ bí wá ṣe mọ̀ ní pé oṣù Ramadan yìí oṣù alápọ̀nlé ni shahru Ramadan alladhi unzila fihi al-Qur'an pé oṣù Ramadan ó ní oṣù tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tí wọ́n sọ Qur'an tí wọ́n sọ kalẹ̀ aya ìfin tọ́ka lórí wípé oṣù Ramadan oṣù alápọ̀nlé ni oṣù Ramadan oṣù abiyì ni oṣù Ramadan oṣù àforíjì ni oṣù tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tó máa ń ṣe àwọn àánú àti àwọn oríire tó pọ̀ ga fún àwọn èèyàn ni kí wá ní àwọn ìṣesí àwọn ẹni rí nínú oṣù Ramadan òní àgbéyẹ̀wò tàbá ti ń sọ ìṣesí àwọn ẹni rí yẹn in tá ń sọ ní wípé a fẹ́ jẹ́ kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ a fẹ́ jẹ́ kí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ tó bá ti lè ṣe tó wọn ìwọ náà gbìyànjú àti ṣe èyí tí wọ́n náà bá lè ṣe nínú àwọn iṣẹ́ olóore nínú oṣù Ramadan yìí nínú àwọn kan tí a wà mẹ́nubà nínú ọ̀rọ̀ yìí ó ní wípé nínú àwọn ìṣesí àwọn ẹni rí nínú Ramadan ó náà ni al-ikthar min al-ibadat ay mutlaqa ó ní pé àwọn ẹni rí nínú oṣù Ramadan ń kọ́ wọ́n máa ń pọ̀ lẹ́ni tí máa ń ṣe àwọn ibadat àwọn ìjọsìn àti àwọn pẹ́pẹ́ fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn ibadat tán máa ń ṣe òun náà ni pé nínú oṣù Ramadan ń kọ́ wọ́n máa ní al-ikthar min qira'ati al-Qur'an wọ́n máa ń pọ̀ lẹ́ni tó máa ń ṣe kíní tó máa ń ka Qur'an nínú àwọn ìṣesí àwọn ẹni rí nínú oṣù Ramadan òun náà ni al-ikthar min al-jud wọ́n máa ń jẹ́ni tó máa ń pọ̀ nínú al-jud ibi ìmá náwó ìmá nára ìmá náà nǹkan fáwọn èèyàn nínú àwọn tí àwọn ẹni rí máa ń ṣe nínú Ramadan ó ní al-ikthar min ad-du'a wọ́n máa ń pọ̀ lẹ́ni tó máa ń ṣe du'a lẹ́ni tó máa ń ké pe Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó yẹ ká mójútó tó wà nínú oṣù Ramadan tó dẹ̀ pọ̀ táwọn ẹni rí máa ń mójútó gan tí wọ́n ké fi ń ṣeré ó náà ni ta'jilul iftar wa ta'khirus sahur a máa dákọ̀ rẹ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa a ti padà fi súnnà yí kalẹ̀ inú nǹkan táwọn ẹni rí dẹ̀ máa ń mójútó nínú oṣù Ramadan nínú rẹ̀ náà ni al-iftar ma'an nas al-iftar ma'an nas àwọn ìgbàwádẹ́ pọ̀ lórí al-iftar ma'an nas yìí ó ní pé nínú tí a máa ń ṣojú kòkòrò rẹ̀ nínú Ramadan ni wípé èyí tó máa fi ń dájú ní pé kíyàn sínú pẹ̀lú àwọn mùsùlùmí pẹ̀lú àwọn èèyàn ní àpapọ̀ nam àkọ́kọ́ nínú àwọn tàwà mẹ́ṣàn yìí òun náà ni al-ikthar min al-ibadat kí oṣù Ramadan tó dé nínú tó yẹ ká mójútó normally náà ni
lẹ́ni tí ó máa ṣe ìbádà tí ó máa ṣe lọ́wọ́ Ọba subhanahu wa ta'ala tí ó máa ṣe àwọn ìbádát alwajibat àwọn ìjọsìn léyìí tó jẹ́ ọ̀ranyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ìbádát almustahabbat àwọn tó jẹ́ mustahabbu nínú ìbádà musulmi mójútó gbogbo ẹni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn nawafil náfílà okay kátó kí zuhur náfílà kátó kí subhi rakat al-fajr before asr before maghrib lẹ́yìn maghrib before isha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan báyìí ńkọ́ àìkí ń fi ojú kékeré àìkí fi mú nínú ẹ̀sìn kí wá ní tó yẹ ká máa ṣe o ní pé a máa ní al-ikthar nínú àwọn ìbádàtì tó bá ti di inú oṣù Ramadan ló fi jẹ́ pé Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà wọn tí wọ́n pè ní Zadul Ma'ad gbogbo alama Zadul Ma'ad Sheikhul Islam Muhammad bin Abdul Wahhab rahimahullahu ta'ala wọ́n kọ mukhtasaru Zadul Ma'ad Zadul Ma'ad ń kọ́ wọ́n fi sọ̀rọ̀ nípa ìgbésí ayé Ànábì Muhammad sallallahu alaihi wasallam bí síra Ànábì Muhammad sallallahu alaihi wasallam ni Ibn al-Qayyim mọ́ mọ́ ọ̀rọ̀ wá wọ́n máa wà fàwáìdì wá bí ẹwọ síra ẹwọ́n tó ṣẹlẹ̀ láyé Ànábì ẹwà àǹfàní Ibn al-Qayyim rahimahullahu ta'ala wá ń sọ pé faslun chapter kan àbíbí no chapter kọ bí section kan nínú chapter ni faslun tàbá ní báàbù ní chapter tàbá ní faslun bí pé nínú chapter yìí àwa láwọn fusulu kọ̀kan sections kọ̀kan wa kana min hadihi sallallahu alaihi wa alihi wasallam nínú àwọn tí ń jẹ́ ìmọ̀nà Ànábì nínú àwọn tí ń jẹ́ ìta Ànábì máa mójútó sallallahu alaihi wasallam kí ni reason ta fi ń bẹ̀rẹ̀ pẹ̀lú Ànábì mú gbàgbé kí n sọ yẹn wọ́n ní pé ta bá ń sọ àwọn salihun kò sẹ́ni tó lè wà aslahu min nabi sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè wà khair min nabi sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè wà a'bad min nabi kò sẹ́ni tó lè jọ́sìn fún Ọlọ́run bá tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè ṣe ìjọ́sìn fún Ọlọ́run bá tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam kò sẹ́ni tó lè jẹ́ ẹni rí tó Ànábì Muhammad sallallahu alaihi wasallam lidhalika bada'na bihi sallallahu alaihi wa alihi wasallam pàápàá jùlọ Ọlọ́run tí wọ́n sọ fún àwọn Qur'an pé laqad kana lakum fi rasulillahi uswatun hasana in bẹ fún lára Ànábì sallallahu alaihi wasallam àwòkọ́ṣe tí fi ń dájú so ojú tó ta fi bẹ̀rẹ̀ pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam ni wani Ibn al-Qayyim rahimahullah wani wa kana min hadiyihi sallallahu alaihi wasallam nínú àwọn ìmọ̀nà Ànábì tánàbí man mójútó sallallahu alaihi wa alihi wasallam fi shahri ramadana nínú oṣù Ramadan oni al-ikthar min anwa'il ibadat Ànábì man pọ̀ lẹ́ni tí man ṣe oníranran ibadat àwọn ìjọsìn tó pọ̀ Ànábì man kún kẹ́kẹ́ lẹ́ni tí man ṣe àwọn ibadat nínú oṣù Ramadan fakana Jibrilu alayhi salam yudarisuhu al-Qur'an Jibril alayhi salam tí ń jẹ́ olórí àwọn màláíkà àwọn náà dẹ̀ ni òjíṣẹ́ tí Ọlọ́run máa ń rán sáwọn òjíṣẹ́ rẹ̀ sallallahu alaihi wasallam alaihi musallatu wassalam ìwà máa ń dárọ́sà nabi sallallahu alaihi wasallam ai wọ́n máa ń ka Qur'an fa nabi anabi no máa ka fún wọn máa ṣe mudarasa fi Ramadan nínú oṣù Ramadan yìí òun ló fi jẹ́ pé tẹ́ bá gbàgbé a mention lánàá nígbàtá ń sọ̀rọ̀ nípa mu'jiza nabi Muhammad sallallahu alaihi wasallam ipe anabi ń sọ fún yawa Fatima radiyallahu anha anabi sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ sí wọn létí wọ́n wá banújẹ́ wọ́n sọkún anabi tún wá sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n wá ṣe kíni wọ́n wá rẹ́rìn ọ̀rọ̀ tánàbí kọ́kọ́ sọ fún wọn ni wípé ní gbogbo ọdún Jibril wa máa ń ka Kùránì àjọ máa ń ka lẹ́ẹ̀kan àmọ́ lọ́dún eléyìí ẹ̀ẹ̀mejì ni Jibril wa ẹ̀ẹ̀mejì ni ó ń tọ́ka lórí pé àsìkò ikú ti ń tó fabakat Fatimatu binti Muhammadin sallallahu alaihi wasallam Fatima ma nabi sallallahu alaihi wasallam wọ́n sọkún Ànábì wá sọ fún wa pé ìròdùnú tún wà lélẹ̀ ìwọ ni first person nínú àwọn ará ilé mi tí ó wà bá mi ya Fatima wọ́n wá rẹ́rin ṣe ìbáyìn àbí naam nínú Ramadan ń kọ́ Jibril ma ń wá fayudarisuhu al-Qur'an Jibril wá ka Qur'an pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wasallam wa kana idha lakiyahu Jibril ló jẹ́ kí tí Jibril tó bá pàdé Ànábì sallallahu alaihi wasallam ajwadu bil khair min ar-rihil mursala Ànábì man jẹ́ ni tí man ṣe
ìmọ̀ ń ṣe aljúd wọ́n ti kọ́ ìbádà wọ́n ti mú tilawatul Qur'an wá bí wọ́n ti mú aljúd wá méjèèjì àwọn bọ̀ wá mú lọ́kọ̀ọ̀kan mina rihil mursala kí náà pè ní rihil mursala akọ̀rọ̀ Ibn Hajar nínú Fathul Bari but in tán pè bẹ́ẹ̀ òun náà ni atẹ́gùn léyìí tí ma ń kọ́kọ́ fẹ́ kó tó dìké bí ojú rọ̀ ìdídẹ̀ ni pé ma ń kọ́kọ́ fẹ́ kalẹ̀ bí pé ma ń pín orí orí káàkiri ni Ànábì sallallahu alaihi wasallam in tí wọ́n ma ń jẹ́ ni tí ma ń ṣe dáadáa sáwọn èèyàn nínú Ramadan ju rihul mursala ay yóò ma fọ́ orí orí káàkiri in ta bá ní tó bá lọ́wọ́ ẹnna fáwọn musulmi nínú oṣù Ramadan wa ajwadu ma yakunu fi Ramadan tó bá tí wá dínú Ramadan Ànábì tó ma ń lékún nínú júdì yukthiru fihi sadaqa ìmá ṣe sadaqa Ànábì ó lékún tí Ramadan tó ti bẹ̀rẹ̀ yìí bí lọ́wọ́ ara rẹ̀ sadaqa èló mo ti ṣe nínú owó mi sadaqa èló mo ti ṣe nínú àsìkò mi sadaqa mélòó mo ti ṣe nínú agbára tèmi ní sadaqa mélòó mo ti ṣe pẹ̀lú àsìkò tèmi ní nínú oṣù Ramadan naam wọ́n ní wàsọ́lá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ok wà tilawatil Qur'an àti maka Qur'an wàsọ́lá àti ìrun kíkí Ànábì máa ń pọ̀ gan sallallahu alaihi wasallam wà dhikr àti ìmáṣe ìran kínánpì ìmáṣe dhikr àwọn adhkar wal i'tikaf gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni i'tikaf wa kana yakhussu ramadana min al-ibadah ma la yakhussu ghayruhu bihi min ash-shuhur Annabi sallallahu alaihi wasallam wọ́n máa ń dá Ramadan wọ́n máa ń dá àṣà lẹ́sà pẹ̀lú àwọn ìbádà àwọn ìjọsìn léyìí tí wọ́n kì í ṣe tó bẹ́ẹ̀ nínú àwọn oṣù míì gẹ́bà dẹ̀ ṣe ma Annabi sallallahu alaihi wasallam ṣe máa ń ṣe ìbádà tó débi pé Annabi ó kírun ẹsẹ̀ wọ́n wá wú ìyàwó Aisha radiyallahu anha wọ́n sọ fún wọn pé qad ghafara Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar Ọlọ́run ti foríjì ọ gbogbo tó ti lọ síwájú àti tí ń bọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ó ní afala akunu abedan shakura ṣé kí má wá jẹ́ ẹrú tí ma ń dúpẹ́ ni so Ànábì ma ń ṣe ìbádà tẹ́ṣẹ̀ rẹ̀ ma ń wú ní ìta Ramadan ẹ wá imagine nínú Ramadan naam so eléyìí ó ń tọ́ka lórí ọ̀rọ̀ Ibn al-Qayyim rahimahullah ó ti summarize bó l'Ànábì ṣe ma ń ṣe nínú Ramadan fún wa tó bá jọ́rọ̀ inú kala kaní kádẹ̀ ma lọlé ó tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ wá wo àǹfàní kan nínú hadithu Zayd bin Thabit tó ti mọ̀ yẹn hadithu Anas bin Malik ni radiyallahu anhu fi haqiqa ó wá ń gbà látọ̀dọ̀ Zayd bin Thabit kanú àwọn sahaba ridwanullahi alaihim ó ní tasaharna ma'a rasulillahi sallallahu alaihi wa alihi wasallam ó la jẹ sahur sàárì níjọ́ kan pẹ̀lú Ànábì Muhammad sallallahu alaihi wasallam thumma qumna ila salah lẹ́yìn gbà yẹn àwa dìde láti lọ ṣe kíni láti lọ kírun qultu Anas ma ń bèèrè lọ́wọ́ Zayd wípé kam kana qadru ma baynahuma níbi àwọn riwayati mi kam bayna sahuri was salah àsìkò mélòó ló ń bẹ láàrin sahur àti salah ó ní qadru 50 ayatan ṣe mú tafẹ́ ló ń bẹ̀ 50 aya ó ní òdiwọ̀n aya mélòó 50 aya Ibn Hajar rahimahullahu ta'ala nínú Fathul Bari wọ́n ní ẹmọ̀ wo ẹrù tafẹ́ ló ń bẹ̀ nísìn wọ́n ní ay mutawassitatan la tawilatan wala qasira afwan wọ́n ní ìtumọ̀ ní pé àsìkò tí ń bẹ láàrin sàárì Ànábì sallallahu alaihi wasallam àti ká gbé ohun sórí dìde kò kí ń ṣe tó gùn jù kìdẹ̀ kí ń ṣe tó kúrú jù ìtumọ̀ ní pé ó súnmọ́ wà láàrin òun là ń sọ lánàá kí ń ṣe tó jẹ sàárì kalẹ̀ 2 o'clock àbí 12 o'clock àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ dé kí wọ́n jẹ sàárì wọ́n ṣe tún wá sún rárá bẹ́ẹ̀ kọ́ ẹmọ̀ ó ní la sari'atan wala bati'atan kìí ṣe pá kanjú jẹ́ kìí ṣe pá tún wá slow jẹ́ á jẹun normal ni ara ma jẹ́ normally ara ma jẹ́ وقدر برفعه على أنه خبر المبتدا ibitafẹ́lù kọ́yìn wọ́n ni قال المهلب وغيره المهلب àtàmínú wọn sọ nínú àwọn àfáà فيه تقدير الأوقات بأعمال البدن in bẹ nínú ọ̀rọ̀ tàkà yìí 50 aya ó ní pé kó jẹ́ ká má fi wọn time kó jẹ́ àwọn sí ara la fi wọn time
ẹwọ́n tí wọ́n fi wọ́n táìmù bí wọ́n ní kọ́dọ̀rọ̀ ish 50 aya iṣẹ́ ni iṣẹ́ tàn fara sí ipé táìmù tàbí ka aya 50 tán wà kanatil arabu tuqaddaru aw tuqaddiru al-awqat bil a'mal àwọn Lárúbáwá ni wọ́n máa ń fi àwọn iṣẹ́ wọ́n máa fi ń di àsìkò wọ́n máa fi ṣe kíni wọ́n máa fi ń de àsìkò kàkọ́ọ̀lìhì gẹ́gẹ́ bí kan sọ pé kọ́dọ̀rọ̀ halibisha bí àsìkò tá fi fún wàrà lára àgùntàn wà kọ́dọ̀rọ̀ nahri jazur àsìkò tá máa fi ń ṣe kíni bí àsìkò tá máa fi ń pa ràkúnmí wọ́n ní fa'adala Zaid bin Thabit kò wá lú àwọn èèyàn kò ló pé àsìkò wo bí àsìkò tí yóò fi fún wàrà ràkúnmí kan àbí bí àsìkò tá fi pa ràkúnmí àbí bí àsìkò tá fi ṣe báyìí kò wá lò yún ó wá lò ila takdir bil qira'ah ó wá lò qira'atul Qur'an kí ló fẹ́ ṣe isharatan ila anna dhalika al-waqt kana waqta al-ibadati wat-tilawa ó fẹ́ ma fi sọ fún yín pé àsìkò yẹn o àsìkò Ramadan àsìkò ìbádà ni àsìkò tìláwà ni ló fi ní kọ́dùrọ̀ 50 àyà ìwà ń lo tó ẹkọ́ máa ṣe nínú Ramadan ìwà fi ń wọ́n kí wí ò yáwó èèyàn ó lè ní pé àsìkò tó lò láti rìn láti bí dé típa garaji ó lè ní àsìkò tó fi fọ́bọ́ wà ní arámọ̀já lómi alárúwá máa ń lórú ẹ̀ ó wá mọ̀ lóun tó ní ṣe pẹ̀lú ṣáhùrù Ramadan yẹn ó wá ní kọ́dùrọ̀ 50 àyà wọ́n ní walau kanu yuqaddiruna bi ghayri al-amal la qala mathalan tó bá jẹ́ pé tí èyí ṣiṣẹ́ ní ma fi ń wọ́n ni ó yẹ kó ní kọ́dùrọ̀ darajatin aw thuluthi khamsi aw khumsi sa'a ń lè ní bí 15 minutes bí 1/3 wa qala ibn abi jamra wa mú fáídà kan tẹ̀lé ń bẹ̀yẹn ó ní fi ìṣàrọ̀ níbi ń tàṣọ yìí kọ́dùrọ̀ 50 ayàtọ̀ ránwò ìṣàrọ̀ bẹ̀m̀bẹ̀ kí ni ìṣàrọ̀ yẹn anna awqatahum kanat mustaghriqatan bil ibada bí ta fẹ́ lónìí ní pé ìtumọ̀ ní pé àsìkò wọn kọ́ ó jẹ́ tó kún kẹ́kẹ́ fún ìbádà fún ìjọsìn fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so ibi tí ìbádà ti wọ̀ wọ́n lára dé Zaid bin Thabit wá fi ṣe example pé well bí 50 aya in tí ìbá ma ń ṣe lóòrèkóòrè náà ni ma ń tètò kọ́ wá sí ẹ̀ lórí oyin báyìí àbí ìyẹn jẹ́ àǹfàní ní ibi bẹ̀rẹ̀ náà so a ti mú wá pé ìbádà generally ẹka mọ̀ mú bádà wà lẹ́yẹ kọ̀ọ̀kan nínú rẹ̀ ní al-ikthar min qira'ati al-Qur'an nínú sí àwọn ẹni rí nínú oṣù Ramadan nínú táwọn ẹni rí tí wọ́n kí ń kó yán rẹ̀ kéré ọ̀nà ni al-ikthar min tilawati al-Qur'an wa qira'ati al-Qur'an aw tadabbur al-Qur'an wa tadabbur al-Qur'an ma'an na'am because ọ̀tọ̀nikẹ́ ma ka Qur'an ọ̀tọ̀nikẹ́ ma tadabbaru al-Qur'an afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha afala yatadabbaruna al-Qur'an walau kana min 'indi ghayri Allah lawajadu fihi ikhtilafan kathira àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ayat tó ń fi ń rẹ̀lẹ̀ wípé kíyàn ma tàdábàrò kíyàn ma ronú sí Qur'an bí ẹ̀ ṣe ń káyẹ náà kíyàn ma ronú sí kíyàn ma kàbóṣín gbọ́tùmọ̀ rẹ̀ yíyẹn ma fakir wadabbir tadabbar afan fi hadhihi al-ayat náà al-ikthar min qira'ati al-Qur'an ọgọ́ta kàsíwájú yẹn kọ́ ìṣàrọ̀ bẹ̀m̀bẹ̀ nípa ipé Jibril alayhi salatu wassalam wọ́n ma wá bá Nabi sallallahu alaihi wasallam nínú Ramadan wọ́n dẹ̀ ma ń pọ̀ ní ẹni tó ma ń ka Qur'an al-Hafidh ibn Hajar rahimahullahu ta'ala wọ́n Fathul Bari wọ́n ní fa fi kitabi Muhammad bin Nasr wa ghayrihi bi isnadin sahih ani Sa'ib bin Yazid a fẹ́ mú ẹgbàwá kan wá látọ̀dọ̀ Uthman bin Affan bọ̀ látọ̀dọ̀ ta láti gbàwá látọ̀dọ̀ As-Sa'ib bin Yazid anna Uthman wíké Uthman aleyhisalam qara al-Qur'ana laylatan wọ́n ké Qur'ani lóòrùjọ́ kan fi rak'ati ní rakáàkà
lam yusalli ghayraha rákà kan náà náà kí odidi Kùránì kan sí náà kí lóru kan lam yusalli ghayraha wọ́n sì kí rákà kan tán wọ́n sì lọ so yí báyìí àbí àwọn ìgbàwá tí wọ́n wà lọ́dọ̀ Uthman bin Affan radiyallahu anhu fi pé kana yakhtimul Qur'an kulla yawmin mabra fi Ramadan nínú Ramadan wọ́n máa ń parí Qur'an ní ojoojúmọ́ márùn ẹ̀kan wọ́n ka Qur'an lẹ́ẹ̀kan wọ́n parí ẹlẹ́ẹ̀kan wọ́n parí ẹlẹ́ẹ̀kan yes àwọn alẹ́mọ́ lè parí ẹlẹ́ẹ̀kan gẹ́bà iṣẹ́ láti bẹ̀rẹ̀ pé àwọn ọ̀rọ̀ táàmà kàyín kọ́ láti fi sí wá lákíkanjú láti fi ṣàjá wa láti jẹ́ kó yé wa pé táìmù Ramadan ń kọ́ oṣù Ramadan oṣù ìbádà ni oṣù Ramadan oṣù tilawatil Qur'an qira'atil Qur'an tadabburil Qur'an al'amal bil Qur'an ìmọ̀lù Qur'an ìmọ̀ka Qur'an ìmọ̀rúnú sí Qur'an ni wọ́n ni Sa'id bin Jubair ẹgbà wá látọ̀dọ̀ tí wọ́n náà yí pé kana yukhtimul Qur'an fi kulli laylatayn wọ́n máa ń parí Qur'an ní gbogbo méjì 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 ìtumọ̀ ní kí wọ́n pín sí méjì ó wà nínú wọn èyí tó máa ń parí Qur'an ní ọjọ́ mẹ́ta ó wà nínú àwọn salaf àtàwọn salihun nínú àwọn ènìyàn tí wọ́n ti kọjá èyí tó máa ń parí Qur'an lọ́jọ́ méje èyí tó máa fi ń dájú lóòtọ́ ó ní kí ẹ máa parí Qur'an lọ́jọ́ méje kódà náàyù ń bẹ́ ń bí kí ẹ máa parí Qur'an lọ́jọ́ kan ẹlùmílẹ̀ wá ní pé fàkífà aljamu ẹmọ hadith yíò láti ọ̀dà nígbà Muhammad sallallahu alaihi wasallam hadithu Abdullahi bin Amr bin al-As radiyallahu anhu tán sọ pé Ànábì ṣe wàsíyà fún ìkanú àwọn sahaba tán pè ní ìkanú àwọn sahaba ẹmọ gbọ́ ó ní Abdullahi bin Amr bin al-As náà ó ní iqra'ul Qur'an fi shahrin Ànábì ní parí Qur'an lóṣù kan parí lóṣù kan oṣù kan gangan ló wà recommended kí ẹ parí Qur'an èyí tí fi ń dájú ní Qur'an ó lè pín sóṣù kan so that in tó ń ká ó lè bá àmọ́ ṣe kí ni ó mọ̀ follow rẹ̀ ó mọ̀ ṣiṣẹ́ tọ́ qultu inni ajidu quwwa ó ní ara o èmi lè ṣe jù bẹ́ẹ̀ lọ ó wà nínú hadithu sawmu náà Abdullah bin Amr náà inni utiku akthar min dhalik Ànábì ní fasum yawman wa aftir yawmayn inni utiku akthar min dhalik anoda kinan pe fadhalika onika fawa kasiyami dahar Ànábì ní yoda sum yawman wa aftir yawman fa huwa sawmu Daud wa huwa afdal siyam oni inni utiku afdal min dhalik mo tún lè ṣe jù bẹ́ẹ̀ lọ sí mo fẹ́ mọ̀ gbà lójoojúmọ́ ni bọ̀ náà yíwá kò níbi siyamu dahar haram ni èyàn gbọ́dọ̀ bá Ànábì wá fún ọ ní nǹkan mí tó bá ti gbà fadhalika kasiyami dahar bí ìgbà tó bá gbààwẹ̀ ọdún kan náà ni òun náà ni kí ni siyamu yawmin wa iftaru yawmayn ó gbààwẹ̀ ọjọ́ kan ó sínú ọjọ́ méjì gbààwẹ̀ ọjọ́ kan sínú ọjọ́ méjì gbààwẹ̀ ọjọ́ kan sínú ọjọ́ méjì abúdáfẹ́ gba sọ́ọ̀mù Dawud gbààwẹ̀ ọjọ́ kan sínú ọjọ́ kan gbààwẹ̀ ọjọ́ kan sínú ọjọ́ kan gbààwẹ̀ ọjọ́ kan sínú ọjọ́ kan naam Abdullah bin Amr gba ayọ́rọ̀ oṣù kan bó àmọ́ra mo lè kàjù bẹ́ẹ̀ lọ títí tánàbí sọ pé fàkọrọ ọ̀hú fi sab'in wala tazid ala dhalik ó dá máa parí Kùránì láàrin ọjọ́ méje má kọjá ọjọ́ méje o hadithi ń bẹnu Sahih Bukhari yín sí bẹnu Sahih Muslim so hadithi yìí ló jẹ́ kí àwọn àfáàmì gẹ́gẹ́ bí Ibn Abdul Barr rahimahullahu ta'ala ma sọ wípé bá ṣe lè ṣe jámù ní pé ó ń tọ́ka lórí pé kò tọ́kèyàn mú ní aládàwàmù kí mú pé èmi o mi ṣe máa kà lójoojúmọ́ ìmọ̀ parí Kùránì lọ́jọ́ kọ̀ọ̀kan rárá but tó bá jẹ́ pé bí àwọn ìjọsìn kan wà tó jẹ́ pé ìjọsìn ń kọ́ ó lásìkò ìyí wọ́n fẹ́ sáré ṣe ìsìgláàlù fúrúsọ̀un wọ́n fẹ́ sáré lo àsìkò yẹn kò sí jù ń bẹ́ Ramadan ní ìbáyìí wo bó lè mọ́ parí Kùránì lọ́jọ́ mẹ́ta mọ́ parí ẹ̀ àwọn tó bá dé Ramadan mara mọ́ parí ẹ̀ mọ́ ká ní ọjọ́ méje oṣù kọ̀ọ̀kan 14 days àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ almuhim ó yẹ kó ní wild Sheikh Abdul Hakim Dahas wọ́n dẹ̀ sọ wild àwọn sálàfù fún wa kí náà pè ní wild wọ́n ní pé bí yóò ṣe pín Qur'an bó ṣe pín láti Suratu Baqarah dé Suratu Nisa dé Suratu Yunus àbí Tawbah báyìí ó ti pín
so in such a way that ó máa parí Quran ní every 7 days ó yẹ kí èyàn mójútó bẹ́ẹ̀ dáadáa náà. So ìyẹn jẹ́ nípa ọ̀rọ̀ Quran. Nínú rẹ̀ ní al-ikthar min al-jud. Ṣẹ́rí Mùsùlùmí nínú nǹkan tí Islam kọ́ wa wọ́n ní pé Islam fẹ́ ká láhun. Ọlọ́run ní alladhina yabkhulun wa ya'muruna an-nasa bil-bukhl. Àwọn tó máa ń ṣahun wọ́n tún wá ní dúró ń bẹ̀ wọ́n tún máa sọ fáwọn èèyàn kan máa ṣahun. Ó ayé yìí àràgbélayé o ẹ̀ká àyẹ́ sọ́dọ̀ lò sí o èyí tó ma ṣe sàárà ojoojúmọ́ ó kà dó lò sí ẹlọ́mọ ọ̀rọ̀ yẹta kọ̀rọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì ní pé la tanqusul sadaqatu minal mal, sọ́dákọ̀ ká ma ná kèí ń dí owó kù ìròrí tó ti níyàn yọ́kò lórí rẹ̀. Ẹlẹ́kàá mọ́ ìròrí àwọn economics èmi mo ń gba 5,000 lóṣù láti 1,000 sí sàárà ń bẹ́ tí ma fẹ́ sàkántí ń gba nígbẹ̀yìn oṣù ń kọ́ ìròrí àwọn economist lè yùn ìròrí àwọn kente ní àwọn communist capitalist socialist bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìròrí wọn ni ẹ àwọn ló ní pé kí náà ń pè oníbẹ́ sí ń pín owó àmáwà gbà pé àsọ́dàkọ̀ ká má ṣe sọ́dàkọ̀ ká má náà ń kọ́ o kèkí ń dínkù nínú dúkìá nínú owó mùsùlùmí ló jẹ́ kẹ́ ìpáwọn sàhábà ridwanullahi alayhim anfaqu amwalahum fi sabilillah wọ́n ná owó wọn sójú ọ̀nà Ọlọ́run subhanahu wa ta'ala. Na'am. Hadith Abdullah bin Abbas radiyallahu anhuma wani kana Rasulullah sallallahu alaihi wasallam ajwada an-nas bil khair. Wani Ànábì Muhammad sallallahu alaihi wasallam àwọn wọ́n jẹ́ ní tí ma ń ṣe kíni tí wọ́n wà ajwadu jù àwọn tó ma ń ṣe tó ma ń náà kan fáwọn èèyàn jù níbi nínú ìròyìn Ànábì sallallahu alaihi wasallam tẹ́ròyìn pa Ànábì sallallahu alaihi wasallam ní pé àárọ̀ wọ́n kó nǹkan wá sílé Ànábì nǹkan ó kúnlé Ànábì bá mú sallallahu alaihi wasallam ràkúnmí ní oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó tó di ìrọ̀lẹ́ Ànábì ó dẹ̀ lọ gba àwọn kíní kan kó tó di ìrọ̀lẹ́ Ànábì ó ṣe kíní yóò ti lọ gba àwọn kíní kan kíní reason ó ti ná gbogbo ẹ̀tán ẹlẹ́mìlẹ́dẹ́ kó ní ẹ̀dọ́kùn àṣírí kíní kan bẹ́ ó yẹ fún àṣírí kíní kan bẹ́ ó yẹ fún àṣírí kíní kan bẹ́ ó yẹ fún. Wallahi nínú tó jẹ́ káwọn yẹ́ tètè tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam jùdù mẹ́mẹ́ Ànábì wá ajíwádù bí kí ẹ mọ́ rojú àti tọ́wọ́ bá pò ẹlòmí gẹ́bí bá fọ́n kan ọ̀rọ̀ kájúkó wọ́n tí wọ́n ń kọ yín lórin àwọn orin burúkú lẹ́júkó mọ́rẹ̀rin àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn orí bútẹ́ ǹkọ káàkiri in tó tako Islam. Ànábì sallallahu alaihi wasallam yóò ná fáwọn èèyàn báyìí ẹni ní bùkátà sí kìníkan ẹni ká bá Ànábì Muhammad sallallahu alaihi wasallam lágbàwò kò ní wọ́n bá Ànábì sallallahu alaihi wasallam pé àwọn oní Ànábì fún mi láwọn head of camel àwọn kíní ẹpọ̀ gẹ̀ẹ́rẹ́kùn Ànábì ni mọ́ kó lọ ó yà lẹ́nu ní ó yà lẹ́nu pé bó ṣe dọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ padà ní ó ní mo rọ́kùnrin kan lè ní èèyàn rí èèyàn kan tó dá tọ́kùnrin yìí láyé fada'a qawmahu ila al-islam fa aslimu aw fa aslamu afwan ó wá ẹjá tẹ̀lé ọkùnrin yóò gbogbo ẹ̀rẹ́ tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam fattaba'u Muhammadan sallallahu alaihi wasallam. Sulafa olórin fi sọ fún pé afáà Unwanul Hikam ahsin ila an-nas tastajlib qulubahum ẹ má ṣe dáadáa sáwọn èèyàn ẹ fa ọkàn wọn orí báyìí àbí ẹ ṣe dáadáa sáwọn èèyàn èyí ó ṣe kí ni èyí ó fa ọkàn wọn. Gbàtà bẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam pé kí ni ìdí tó fi ṣe bẹ́ẹ̀ ó ní ṣe ó fẹ́ káwọn yẹn mọ́ sọ wípé rasulan bakhilan wo wásù méjì tí ó ṣe papọ̀ tí ó dákọ́ papọ̀ Ànábì ahun so bẹ́ẹ̀dá káwọn yẹn ni pé àfáà súnnà ahun so kí méjèèjì wọn ò fẹ́ lọ papọ̀ bákanbákan àbú yẹn mo lẹ́kẹ́ olóòtọ́ àmábù ní ìyáláyà ahun kẹ́ tó lè rọ́gbà lọ́wọ́ àbú ẹ̀là ìyáláyà agun wallahi kìí ṣe wásù gidi fún súnnà. Al-judu wal-karam ayat min kitabillahi azza wa jal
táwọn ará Madina tí wọ́n bá kí ń ṣe ní Jude àti Karam ni so rò bí àwọn muhajirun ó wà láti Maka àwọn anáwó fún wọn bá ṣe ń bọ̀ wọ́n kọ́kọ́ lọ kíp àwọn wọn síbì kan náà wọ́n lára ṣẹ́ díẹ̀ kù Abu àwọn manage ni kò sówó nùlú yìí à ń yí ma ní wọ́n ti lọ kíp yóò sí ilé díẹ̀ wọ́n kàrà yí ma náà ni àmọ́lọ̀ sọ pàánù Kùránì ẹwọ ọlọ́ọ̀bá ọlọ́wà yìí wọ́n nítorí Júdù yẹn ọlọ́ọ̀bá tó rí àsíwòrò wà ma akhfa ọlọ́ni walladhina tabawwa'u ad-dara wal-imana min qablihim yuhibbuna man hajara ilayhim wa la yajiduna fi sudurihim hajatan mimma utu mú orí nínú ọkàn wọn hajá wọ́n kàn náà ní àní ẹni tí wọ́n fi Abdurrahman bin Auf tán fi sí lọ́dọ̀ ó ní unsif mali owó mi látó kèdélẹ̀ ìpín sí méjì ọgbà oko tí mo ní gbogbo méjì ìyàwó tún dá sí méjì ẹbí tí Júdù tún dé pẹ̀lú àwọn ilé ọsún pín ìyàwó sí méjì Abdurrahman bin Auf ní pé a mọ́ wùlẹ̀ pín sí méjì kan mú mi lọ sọ́jà kan fi hàn mí kan náwọ̀ mi sọ́jà pé ọjà báyìí kan náwọ̀ mi sọ́jà mọ́ọ̀rí ó wá mú Abdurrahman bin Auf lọ sọ́jà ó wá kọ́ ní gbogbo marketing strategies àti Abdurrahman bin Auf radiyallahu anhu gbà tí pàtàkì bí padà rí nǹkan díẹ̀ ti wà lọ́wọ́ rẹ̀ dégbó ṣe nìká ó padà lọ ṣe nìká ó ti rọ́ àwọn díẹ̀ in tó wà láàrin sàhábà ní aljud kí ní ìlú ma ń bí ìfẹ́ ṣẹ́rí nínú tí ma ń tètè da ìjọmọ̀ ìyárú òun láhun tẹ́wọ́tọ́ bá láhun ámọ̀pọ̀ láhun ọgbọ́mí ámọ̀pọ̀ láhun kí ní ẹmọ́ ìṣẹ̀lẹ̀ bọ́lọ̀ sí dáwà ní a máa ma tọ̀bí ara pẹ̀ ẹni yìí láhun kí ní wà máa jẹ́ kí máa dìyẹ máa ṣe bákan tó wọ́ta ara yẹn àmọ́ wallahi ibi tí máa dìwà bá ti máa ṣẹ́ra mọ́ pé lábájẹ́ òyà ní tó bá ní kò sí wàhálà àwà covered so aljud ó tún pàápàá jùlọ nínú oṣù Ramadan ẹlòmílẹ̀ ya ní pé bẹ́mi ṣe rí naturally ní pé kí n sí kí mo láhun bọ̀ mi ò kàn kí ń lè tètè fún yàn ó lè kọ́ nínú Ramadan yìí wallahi inú Ramadan dúkìá owó ìtẹ́yàn ní èyàn máa ń wo bí yàn sí inú tí mo nínú lè àwọn kan wà tí wọ́n ní rí bí sínú lé nífà bóòdá ẹfẹ́ ṣe ok jẹ́ n try jẹ́ n fi àwọn ọmọ ìyá kan tẹ́kí wọ́n ní rí bí sínú lé ní ẹjá ọba sí lè gbé kò bá jẹ́ ráìsì ẹlòmíwà wallahi bọ́ bá gbé ráìsì agolo méjì fún ó lè sàdúà tí lè fi mọ́ kó lè torí ẹ̀ ṣe kìyàmù lè wallahi ráìsì agolo méjì because ibi tí fákùrù ti bẹ́lòmí dé tí nǹkan hajjá tẹ́lòmí ní hajjá sí gàrí tẹ́yẹ nínú léyẹn tó bá rápá gàrí ẹja pín sí agolo mẹ́rin ọmọ ya dákùn ọ̀rá manage agolo mẹ́rin yìí kí ní nǹkan wí ma ń bí ìfẹ́ láàrin àwọn èèyàn ló jẹ́ kí tó bá nǹkan wà àwùjọ dáadáa ó rí pé kí ní kan wà gbogbo àdàgbà lórí bẹ́ẹ̀ ni ìkórìíra ma ń wà láàrin àwọn olówó àtàwọn tálíkà like in tó dàgbà bá láwùjọ ni ẹ wàhálà rẹ̀ ti pọ̀jù lè gbó lówó débi pé àwọn èèyàn bílì kétọ́ bá lè lówó owó wọn ọ̀mọ́ because tànáfùrù yẹn wà láàrin àwọn olówó àtàwọn tí wọ́n kí ń tẹ́jẹ́ tálíkà lọ́lọ́bí sọ́nà Kùránì bí khudh min amwalihim sadaqatan so olówó tó ẹka olówó kama fún àwọn tálíkà lè tún jẹ́ zakatul mal àtàwọn sadaqat so da bá nẹ́bí ṣe wá ní Júdù tó yẹn kọ́ ó tún wá ma ń pọ̀ sí wa kana ajwada ma yakun fi shahri Ramadan oṣù Ramadan ó wá jẹ́ tẹ́mù tí ma ń lójú tí ma tánàbí ma ń ní Júdù jù ẹlòmí lè wá ní pé èmi ń so lówó so ọ̀rọ̀ tẹ́ǹsọ̀ yóò bẹ́ mi rí Ọlọ́run ṣe bí òkú gba 2 million lóṣù yìí gba 10 million lóṣù so ọ̀rọ̀ wọn ò bẹ́ mi rí ara wo so lówó lànẹ́bì ní sallallahu alaihi wasallam so lówó lànẹ́bì ṣe o lè ṣe wáṣù ànẹ́bì pé nínú àwọn millionaires lànẹ́bì àbí billionaires lá kó lè bá jẹ́ example fún wa ní díẹ̀ tí wọ́n náà níyẹn náà ni díẹ̀ tó ní kálùkù ní òun náà láti máa ná fúnra wa ṣe yẹn báyìí àbí naam wọ́n ni في شهر رمضان نوش رمضان إن جبريل عليه السلام كان يلقاه في كل سنة في رمضان حتى ينسلخ ojoojúmọ́ ní Ramadan Jibril ọmọ bá Nabi sallallahu alaihi wasallam títí tí oṣù Ramadan yóò fi kíni tí ó fi lọ fayaridu alayhi salamu al-Qur'an yóò wá ka Qur'an fa Nabi fa idha laqiyahu Jibril kana Rasulullah sallallahu alaihi wasallam ajwada bil khayr tí Jibril bá tó pàdé Nabi sallallahu alaihi wasallam Ànábì wa pọ̀ gan jù mọ́ sí dáadáa min abrihil mursala ju abrihu al-mursala lọ ju atẹ́gùn léyìí tí ó ń gbé oríṣiríṣi àwọn nǹkan
Now, so àtàlàyé túnmọ̀ Rihul Mursala yẹn kò ní dìkẹ́ tún wùlẹ̀ ká mọ́ nínú Fathul Bari àtàlàyé lẹ́kan. So Imam Shafi'i rahimahullahu ta'ala wọ́n sọ wípé wọ́n ni Imam Shafi'i jẹ́ tó mọ́ sọ wípé uhibbu lirrajuli ziyadata bil jud fi shahri Ramadan. Mo mọ́ ń fẹ́ kíyàn pọ̀ lẹ́ni tí ó ní jud, ó wà ní Fathul Bari, lẹ́ni tí ó máa ṣe kíni tí ó láwọ́ dáadáa nínú oṣù Ramadan. Ibi tó tí jud, tàbá sọ̀rọ̀ jud gẹ́bà ní sọ mọ́ rò bí ẹni tó bá jẹ́ olówó ni ó kó wọ́n náà sínú torí tí ma ń ṣe máa ń bí wà sí ní wípé a mọ́ rò bóyá ilé ìtànsọ̀ yóò bẹ́ mi wí. In reality gbogbo tó bá ti gbọ́ tó bá jẹ́ wà sí ọbọ̀ wí tó bá wọ́ra rẹ̀ dáadáa ìwọ̀n náà rí gbọ́ wí kódà tẹni tí ń sọ̀rọ̀. So al-muhim ni wípé máa rí pé kò bẹ́ mi wí Ànábì ni pé kódà kò bá jẹ́ sí kò tamọ́rọ̀ làbídùn kó wá gẹ́ sí méjì làbídùn òdìdì kan yìí jẹ́ gẹ́ sí méjì ẹ̀yin ní ẹgbẹ́ fi sínú làbídùn yìí ok mẹ́ta mọ́ ní àbí àbú ẹ̀yin ní ẹgbà kódà aljúùdó jẹ́ tí èyàn ma ń máa rọ́sà rẹ̀ kódà olè mọ́ sọ pé mo fẹ́ kọ́ra mi ní júùd tí ma fẹ́ jáde lójoojúmọ́ mo fẹ́ máa ṣẹ́ 2,000 naira sápò wallahi èyàn ma ń kọ́ra ẹ̀bẹ́ tàtọ́bùrù náà ń pè náà ẹlùmí ọ̀tẹ́ pé tọ̀bíyà tán ohun òní bọ́ọ̀lẹ̀ tàtọ́bùrù yóò padà wá dìbí tọ̀bíyà ìtírẹ́nì ara ẹ̀ yóò padà wá dìbí expert o lè tírẹ́nì pé 2,000 yóò ìnà òkín tó dé mo lọ lọ́nà ẹni yìí nídò ẹgbà 200 naira ẹgbà 500 naira ilé ẹgbà ẹ̀hẹ̀ alhamdulillah mo ti ná 2,000 lẹ́ni àbí tó bá dọ̀lá ẹ̀tún náwẹ́ tó bá padà wáyá yóò padà á di bí bárakú kódà tó bá ó ná fáwọn èèyàn gan yóò mọ̀ rí bá tún bá kan pé kí ní ṣẹlẹ̀ sí mi lẹ́ni in tí ibi ṣe sọ́dá kọ̀ wà ní ẹni yìí fa ìwọ náà bẹ́ẹ̀ nìkan wá fún wọn ní nǹkan náà ìwọ náà gbá kìdá Yorùbá kò lórí ewu òǹkẹ́nú àkídà Yorùbá in tí ma ń jẹ́ lómi gan tí ń fi fẹ́ ṣe dára sáwọn èèyàn àwọn yóò ní pé in lu arísìkí wa ni nínú àwọn àkọ́ ìdù tó kó báwọn èèyàn ó kó tálíkà ní ọba ìwọ tálíkà tó lẹ́nìkan lu arísìkí ò ló ní tó ń tẹ́ra rẹ̀ bàbá ń lu arísìkí ti ẹ gan ṣe wọ́n rí lò àájò ìṣojú kan ẹ má lọ jẹ mọ́sálásí wọn ta ló mọ̀ bí arísìkí wa náà ń lò kò sẹ́nìkan tó lè lu arísìkí ẹlòmíì nígbà tó ti wà nínú ìyá rẹ̀ ní mọ́láki ti wá bí katibi rizqihi wa ajalihi wa amalihi wa shakiyin aw sa'id arziki rẹ̀ wọ́n ti kọ bó bá kú a drop of water tó mú kó tó kò láyé wallahi bó mú ní kò láyé Ibn Qayyim sọ fún wa nke tá bá mọ̀ wípé arziki wa lé wa gẹ́gẹ́ bí ikú wa náà ṣe lé wa ńkọ́ in tó kẹ́kù ní pé ó tẹ́kì sábàbù nkálùkọ́ mọ̀ tẹ́kì sábàbù láti fi wá rizki tó ti pé rizki yàn tó bá ní náà kínápẹ̀ yóò lè bá o ní láti lójú ọ̀nà haram kò dẹ̀ sẹ́nìkan tó lè gba arziki rẹ̀ àbó lè gba ògo rẹ̀ wọ́n ti gbogbo mi ní ẹnìkan sọ pé ọ̀gá tí mo ń bá ṣiṣẹ́ yẹn ọ̀gá yẹn ló ń lògo mi pásítọ̀ yẹn àbí alùfàǹfà yẹn wá sọ fún mi pé mo ní láti jàfógò mi so ma ní láti bẹ́ ní ẹjà láti lè ṣe kíni láti lè reclaimu ògo mi irọ́ lélẹ̀ àkídà Yorùbá fíìm tí ó dání àkídà yẹ bọ́dẹ̀ ní ìyẹn gbọ́dọ̀ kú lórí àkídà yẹn o so yẹ báyìí àbí Ibn al-Qayyim Imam Shafi'i wá ní pé mo máa ń fẹ́ èmi láìkì pé kí ẹ mọ́ ṣẹbẹ̀ ní Ramadan iqtida'an bi Rasulillahi sallallahu alaihi wasallam ẹwù kama lẹ́ni tí ń kọ́ sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam anibila ni ọkọ́ sí a ní ẹni tí ó bá níwà yẹn sẹ́ nínú tí ìgbọ́dọ̀ ṣe gọ́rùsù rẹ̀ sínú ẹ̀mí ara ẹni ṣẹ́tùmọ̀ reason ni pé àwọn ọmọ wa tá ń wò yìí wọ́n ń wò wá mélòó àwọn wà tá kó lára àwọn bàbá wa àti lára àyá wa a dẹ̀ plan pàfẹ́ a mú pẹ́sù dání láti kọ fáìdà yẹn kalẹ̀ àwọn wà ń bẹ tá kọ́ lára àwọn parent wa a kọ́ kalẹ̀ a ha sórí but a rí báwọn òbí wa ṣe ń ṣe ẹ wo ọmọ tó ṣe pé bàbá ọmọkùnrin tàbí jọ jáde tí bàbá yẹn bá ń kọjá ládùúgbò yóò mọ̀ kí everybody ní salamu alaikum bẹ́ wọ́n wa alaikum salam ọmọ ọmọ wípé tàbá ti ń kọjá ládùúgbò èyàn mọ́ ṣe dáadáa sáwọn èèyàn tí bàbá bá rí nǹkan lọ́nà tó bá rí èso lọ́nà tó lè gúnyàn bàbá sáré mú bàbá náà mọ́ sọ fọ́mọ pé óyá mú èso bí ẹ̀sẹ̀ mọ́ tí ìnàmọ́ óyá ọmọ ẹ̀tí tó mú nǹkan óyá mú kí n tó lè gúnyàn kó lọ́nà ọmọ yẹn sáré lọ mú óyá lọ sọ sí bíbẹ̀ yóò sọ sí bẹ́ẹ̀ ó ti kọ́ lẹ́kọ̀ọ́ kan nìyẹn nínú ẹ̀kọ́ tí yẹn mọ́ ń kọ́ mọ́ náà ni al-jud wal-karam kódà ọmọ tó bá fẹ́ láhun tó kí náà pè tọ̀bí ara ní pé a máa ṣúọ̀họ̀ mọ́ wà lára wa
lọ́lọ́bí sọ ní Kùránì pé wa man yuqa shuhha nafsihi ahun yẹ mọ́ fẹ́ wà lára wa karamu bí pé kó jẹ́ mìnìkan ní ń kó wà láì ara gbọ́ alówà kọ́nà fún jù gbọ́ àmọ́ okú bó ṣe wá tírèdì ẹ̀mí ara rẹ̀ tó fi borí kìíní àti kékeré ọmọ ìfẹ́ láhun ọwà mọ̀ fọ́mọ̀ ẹni kan méjì bá ti fún kan méjì ọwà ní sórí kanú eré ọya fún kejì ọya fọ́mọ̀ yìí fún yíò wà fún ẹ̀ẹ́ orí ẹ̀pẹ́ wọn tó bá jẹ́ mi ó tún fún mẹ́ta ó tún mọ̀ ojú ẹ̀pẹ́ ọya kí ló ẹkó sí yóò ti mọ̀ pé nọ́bìlì tó bá ní nǹkan tó ju ẹyọ kan lọ àwọn èèyàn sì wà lára ń dì mí láyíká mi tán ní bùkátà sí kí ní ẹ̀ náà kí ní ṣe in fún wọn ni wallahi tẹ́rìbíyà tó ní agbára tí ẹ̀lẹ́sẹ̀ wọ́n ma ní eléyìí ma ń wà àrísà nílà akáyọ ọmọ jù ká ẹ̀dàkùn wọ bàbá ọwá gbọmọ sí ilé kọ́dọ̀ ọba ló projector ọwá gbé àdísùn gbàsókè ọwá ń ká fún ọmọ yẹ máa ha I will be giving people kìní kan I will be doing sọ́dákọ̀ I will be doing kìní kan ọmọ náà wà ní I will be doing sọ́dákọ̀ ẹbá jọ ń jáde ọmọ orí okó sí sọ́dákọ̀ rí láyé rẹ̀ ọmọ tí ó bí ẹ̀yìn tí ó rí nìkan lè yùn social media gínlẹ̀ yìí jẹ́ dáwàdì social media ọmọ yìí alúgbọ́n ṣe kọ́ tó àwọn parents alẹ́ ní wọ́n fi máa ń pa mí àwọn òbí tọ́ bá ti yàwó wọ́n ni akọ́kọ́kọ́kọ́ gbà kí lẹ́kọ́ ẹ̀yìn fẹ́nu sọ̀rọ̀ fọ́mọ iṣẹ́ dà lára ti yín ayna al-amal fiikum iṣẹ́ dà lára ti yín mo ní ó kírun kò kírun sẹ́wọ̀ kí ìwọ tán ń pè mú tó jòkó sásẹ̀mblì ilé nerabet ló wà tán ń pè mú ọmọ náà máa ìyọ́ wà ní sáàlọ́kẹ́ àbáàrẹ̀ wọn lè nerabet ọmọ náà padà wá ń ṣe ọmọ padà wá ń tẹ̀ tó ju nerabet lọ ẹwọ́n kọ̀m̀plé ọmọ yìí kò fẹ́ gbẹ̀kọ́ kò fẹ́ ṣe kí nígbà nìkan sí owó example lára ti ẹni yóò ti rí pé social media kì nílé yìí náà just theory ni kò wà practicable lókàn rí pé àkàmọ́ ń kọ́ lásán kódà ń gẹ́lẹ̀ kọ́ mọ́ rẹ̀ ok wà àwùjọ wa àwọn bàbá lánàá ọmọ ń sàdúwà kan wọ́n ní ọlọ́mbà gbé súnnà nẹ́bí ga bá ara bídí àsìtánì kalẹ̀ kí láwọn yàwá ń ṣe lé ní iye ẹnu náà fi ń wí sẹ́sí pẹ̀lú action ìkanu wọ́n ṣe wá sí lórí ìkúnlẹ̀ ó ṣe wá sí odidi bí 40 minutes lórí pẹ́kúnlẹ̀ ọ̀dá súnfilẹ̀ tí mo ń sọ yìí wá sí 40 minutes ó pariwá sí ó sì lọ kúnlẹ̀ mẹ́ ó pariwá sí tẹ́bà ó sì lọ ẹ̀yìnbá ẹwọ̀n kan báhùn theory ọ̀rọ̀ ẹnu náà ń pè theory action ìyẹn gangan practical bó ṣe wá pariwá sí un ẹ̀yìn bàbá assalamu alaikum bẹ̀ wọn ó ti ṣe practical náà yẹn tó wá wípé this is it bọ́ lẹ́lòmí yọ́gbọ́ wá sí ẹwọ́ sí ìsìná bó ṣe pọ̀ tó wá sí ìsìná má ṣe ìsìná kó lẹ́lòmí ó fẹ́ lọ ṣe ìsìná ni wá sí ìsìná ní mọ̀ gbọ́lọ̀ ìsẹ̀bí theory ni ìsẹ̀bí social media kì nílẹ̀ yún ti ẹ̀ because kò rí practical lára àwọn àfáà láwùjọ ṣe bá fà tó ní a má ṣe ìsìná ó ti bí ẹjọ́ ń pàdé lálẹ́ àfáà tó ní a má ṣe kí ní oníjẹjọ́ ń pàdé ẹlòmí ọ̀tà àfáà ọjọ́ wà ní ẹgbẹ́ awó kan ni bóòlù sọ afẹ́ so ara sọ wá sí kíníkà mọ́sẹ̀ kíníkà ọ̀dá o gbẹ̀wọ̀ gan sí náà so ibá yà bí so o ní pé iqtida'an bi rasulillahi sallallahu alaihi wasallam ẹ̀rí pé kèsí pá nẹ́bí ṣe wá sí nìkan tákà nẹ́bí ṣe wá sí pé ẹ̀yin èèyàn ẹ máa ṣe sàdákà o ẹ máa ṣe kíní o wára àwọn examples yìí kò ní clear sí wa àmọ́ nẹ́bí wá ń ṣe example sàdákà ànẹ́bí o ní nǹkan láàárọ̀ kó tó dí ìrọ̀lẹ́ gbogbo ó sì ti tán àmáwà ẹlòmíní tó rẹ̀ bá ti ń kú 10 million lákàúntì yóò ti mọ̀ sọ pé ò sí dé 10 million yà lóòrẹ̀ kú lákàúntì bá ẹ̀hùn yóò sì wà ládùúgbò tí wọ́n jẹ́jẹ́ investment owó yóò ṣe tọ́jú owó kíníkan ó dẹ̀ lé múnú owó yẹn kó bí sí sọ́dákọ̀ fáwọn tó wá lákàúntì oye báyìí àbí sọ àwọn tẹ́jẹ́ ní bọ́ tẹ́jẹ́ alábàgbé oye kí yẹn sí dáadáa sí wọn ni أحب للرجل الزيادة بالجهود في شهر رمضان ابتداء برسول الله صلى الله عليه وسلم ولحاجة الناس فيهم إلى مصالحهم reason ni pé àwọn èèyàn tún wá ní bùkátà sí gan nínú Ramadan ولتشاغل كثير منهم بالصوم والصلاة عن مكاسبهم wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ yìí nínú Ramadan ẹlùmí dìtò Ramadan wọ́n fẹ́ tàfàkọ́kọ́ sínú masjid iṣẹ́ tí ń ṣe ẹlùmí ò ní bí ṣe dáadáa mọ́ tí ó túnmẹ̀ ní pé
àwọn kan wà báwọn òṣìṣẹ́ kan owó ń wọlé lójú méjèèjì kò sí problem kankan bọ́lọ̀ sí ma ń dáwà ní àlè ìjẹba kan so àkáwà tó pé bẹ́ẹ̀lómi bíkìlẹ̀ ní ṣe inú Ramadan yóò lè mọ́ láǹfààní àti ṣe púpọ̀ mọ́ nítorí àwẹ̀ òun ló pa ní kí mínà wákà Kùránì masalasi kí wá kí wọn kí wá jòkó sí ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so kò ní máa la kí nìdí àwọn tí ó fi sínú gan bẹ́ńlẹ̀ in tí ó fi jẹsàrí bẹ́ńlẹ̀ inṣáàlá ní láwọn ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò lórí síkísí nǹkan tó sì pé alhamdulillah inú Ramadan kódà dé wípé tí Ramadan bá ti ń dé ó yẹ kí ní gbogbo àmọ́dún pé alhamdulillah Ramadan bọ̀ ló jẹ́ kí nínú fíkù kan tó ní agbára láwùjọ wa tó léwu táwọn èèyàn tí wọ́n ń ṣe tí wọ́n bá jáwọ́ ń bẹ̀ ó ní pé kí táìmù Ramadan náà súnmọ́ ká wá sọ ká gbé owó lórí àwọn ọjà ká create artificial scarcity rice ti less jẹ́lẹ́ ohun àwọn bí Ramadan ṣe ń bọ̀ báyìí àwọn pàwọn yóò ní bùkátà sí rice yẹn wọ́n àwọn kọ́kọ̀ lọ ti rice wọn mọ́lé ni kó lè bá wọn lọ́jà wọn sì jẹ́ wọlé láti bọ́dà ẹti bọ́dà náà wọ́n lówó rẹ̀ wọ́n tí kó lè bá wọn tó bá ti wá wọ́n kò sí ṣò wà náírà ní ó rà náà ní náà rice agolo kan bí á 200 naira ní olùpadà mọ́ra 400 500 naira ó yá wọ́n kàn sílẹ̀ kan náà ní beam tó bá ti sí báyìí 500 naira ní ó tọ́ ó yá ẹsà fún agolo méjì ẹsà fún a wà máa fi ara nira wa tó rẹ́mọ̀ pé kò sí ó sáà jẹun tó bá gbáwẹ̀ àbọ̀ ní jẹun tó bá dé ìrọ̀lẹ́ ó jẹun wallahi àwọn wà burúkú tí ó dá ní táwọn láwùjọ wa inú Ramadan ó yẹ kí ní àwọn yẹn máa dúpé Ramadan ti ń bọ̀ alhamdulillah in kó kọ́kọ́ lẹ́sì lọ́jà náà kí àwẹ̀ gbígbà lè bá rọrùn fún wa àbí ọlọ́ba kó fi bẹ̀rù rẹ̀ sí wa lọ́kàn naam nínú tó ẹka mọ́ ṣe ní Ramadan ó ní al-ikthar min ad-du'a oníkápọ̀ táwọn ènìyàn mọ́ ṣe ní Ramadan mọ́ pọ̀ lẹ́ntí mọ́ ṣe du'a ló jẹ́ Ànábì sallallahu alaihi wa sallam inú àdúwà nínú àdúwà wal adhkar mú fẹ́ kòpọ̀ ní inú àwítà Ànábì mọ́ sallallahu alaihi wa sallam ní Ramadan ni pé ذهب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله وخبرني ولكن بمعنى الإنشاء يقول ذهب الظمأ وابتلت الله وابتلت العروق àwọn veins wa omi ti wọ́ oúnjẹ ti wọ́ وثبت الأجر إن شاء الله tó àwọn tọrọ lọ́dọ̀ Ọlọ́run bá kú ṣe kí ni kó bùn wá ní ládá àwẹ̀ hadithi kọ́ Hassan ni Al-Albani hassanar kódà Nabi sallallahu alaihi wasallam tó bá lọ jẹ́sà ìsinú nílé àwọn èèyàn kan nínú àwọn súnánù màjúrọ̀ tàti pàtì láwùjọ wa náà ni pé ká ma invite ara wa fún iftar nínú nǹkan tí ma ń increase mahabba láàrin àwọn musulmi ni èyí lè mọ́ lágbára ti invite everybody o má ṣe ju ẹbí ara rẹ lọ́wọ́ táà lọ jẹ gbèsè àwọn lọ gbà mí báàgì ráìsì kan báàgì oró kan gbé fẹ́kà musulmi wá jẹ lọ́dọ̀ mi àwọn yẹn bá kún bá mú so èyí ń kọ́ but normally pé àmúlé ní pé okay àwọn mẹ́wàá lágbàjá mo fẹ́ kẹwàá sínú ní ilé ìmìlẹ̀ ní kó dé ilé ìgan ó wá pọ̀ nílẹ̀ lágbàwá kò ní sínú Ramadanu mọ́ ìmájì bínú Ramadanu sí rí àyíkọ́ kẹfẹ́ ẹwà jẹun alẹ́ lọ́dọ̀ wa ó sì wá ní torí ó fọ́sí ẹwà ní ẹwà jẹ pàápàá jùlọ lọ́dọ̀ àwọn tó bá jẹ́ àwọn lágbàwá gẹ́gẹ́gẹ́ yẹ́ ṣe gbìyàn tó bá kópa ní lágbàwá tọ̀ so kó wá di kó ààrẹ nìgbà mọ́ wá mọ́ lárúbá kan tó yẹ kí n sí bẹ́ tọ̀ ṣáàtù ìwà náà àdẹ́kìn sí ẹgbọ̀dì náà ní lárúbáwá but nínú tó yẹ kí ẹmọ́ ṣe ní Ramadan ni so Ànábì sallallahu alaihi wasallam idha aftara inda ahli baitin tánàbí bá lọ sínú lọ́dọ̀ àwọn ẹnìkan qala lahum Ànábì sọ fún pé aftara indakumus sa'imun àwọn aláwẹ̀ wọ́n wá jẹun lọ́dọ̀ yín wa akala ta'amakumul abrar wọ́n sì jẹun jẹ gidi oúnjẹ tó dáa tẹ́ẹ̀sì kalẹ̀ fún wa wa sallat alaykumul malaika àwọn malaika sì ń ṣàdúà fún yín so tí mo ní pé ẹ̀san tó lágbára ń bẹ fún ẹni tí ó bá invite àwọn èèyàn wá kí wọ́n wá sínú ní ọ̀dọ̀ rẹ̀ náà so gẹ́gẹ́ náà ni àwọn adhkar mi nínú Ramadan náà ó jẹ́ tí yẹn gbọdọ̀ mọ́ lékún adhkarus sabah wa adhkarul masa àwọn bẹ́ẹ̀ lọ nínú àwọn adhkar tó wà nínú ẹ̀sìn Islam àwọn adhkar náà ń pè ní àwọn words of remembrance àwọn dhikr ta máa ń ṣe tó wà nínú sharia ìsá àwọn al-adhkarul mubtada'a ìsá àwọn àsíkìrí onáwó pè ní àsíkìrí kápẹ́ bẹ́ àsíkìrí lè yìn adh-dhikr ash-shar'i wọn lè tàwọn sọ pé n tó dáni nínú ẹni ta'jilul iftar nínú táwọn ènìyàn mọ́ mójútó ní Ramadan oní kátètè ṣe kíni kátètè jẹ sáré kátètè sínú kádẹ̀ lọ sáré wà lára lẹ́fà nínú hadithu ibn abi awfa oní sirna ma'a rasulillah sallallahu alaihi wasallam wa huwa sa'imun a ní a lọ níjọ́ kan pẹ̀lú annabi sallallahu alaihi wasallam adẹ̀ ń gbáwẹ̀ lọ́wọ́
falamma gharbati ash-shamsu qala li rajulin nígbàtí ó ń wá rọ̀ Ànábì wá sọ fọ́kùnrin kan pé inzil fajdih bina sọ̀kalẹ̀ fajdih bina ijdih ibn Hajar sọ fásitì wípé ìtumọ̀ ní pé tahriku sawik bí sawik bí kó oúnjẹ fáwọn ọkùnrin wá ní pé ya Rasulallah la amsayta ẹjẹ́ kó dítẹ́mù ìsinú ní ẹjọ́ dìrọ̀lẹ́ Ànábì ní inzil fajdih bina Ànábì tuntun sọ ẹni ẹ̀ tuntun kí ní ẹ̀sọ Ànábì tuntun sọ Ànábì wá ní pé idha ra'aytumul layl aqbala min hahuna tẹba ti rí tóhù tí ń bọ̀ ní ọ̀nà bí faqad aftara as-sa'im àsìkò sínú ti tó nìyẹn ìtú ẹni pé ẹ tètè sínú nínú riwaya mi idha aqbala al-laylu min hahuna wa adbara an-naharu min hahuna wa gharabat ash-shams faqad aftara as-sa'im tí òun bá ti wọ̀ tí ẹ̀rí òun kí náà ń pè ní òun ní kí ní ródóródó spherical tó ń rí tó bá jáde báyìí ó rí ní ọ̀nà bẹ̀yẹ báyìí kò tí wọ̀ gbàtàbà fi rí bí 45 minutes ó súnmọ́ kó wọ̀ 1 hour sísìn kí náà ń pè ní wíwọ̀ ní tó bá gúnbí tó ga báyìí ó rí bí kan sálẹ̀ yóò rí bí kébẹ̀ láyé parí sí gbẹ̀nà máa ń pè ní horizon bí ìpébẹ̀ láyé parí sí ibẹ̀kọ́ láyé parí sí ọ̀bọ̀ ó dìde pé bí pébẹ̀ ní òun ọgbà nínú àwọn tó ní agbára tí ò lè yíwa ní tó bá tún lọ wájú ó tún rí wájú ó bá ṣe lọ wájú bẹ́ẹ̀ ló sì mọ̀ rí kì ní ẹ̀ ní wájú sí nínú agbára Ọlọ́run bá tẹ́nì kò lè túwò ní tom tó bá ti wá rí ìmọ́lẹ̀ owó àhọ́lá rẹ̀ àbí yí ọ̀rọ̀ kíríkà rẹ̀ ó wà mọ́ wo dískì yẹn kí ní dískì yẹn yóò mọ̀ lọ díẹ̀díẹ̀ ó ní rí tó bá yóò kó half tó bá yóò kó 1/4 tó bá yóò kó 1/5 tó bá yóò kọ̀dá kú kékeré tó bá yáwò wá ní rí dískì yẹn mọ́ ohun ti wọ̀ ní ẹ ẹgbọ̀ àwọ̀ àrí àwọn ìmọ́lẹ̀ kan ìmọ́lẹ̀ yẹn kọ́ o ìmọ́lẹ̀ yẹn ń pè ní ashafakul ahmar ìntàfẹ́jọ́ àìntà ní rí mọ́ ní kí ní ródóródó kìí ṣe ìmọ́lẹ̀ ẹlòmí ọkùnmọ̀dú ohun ti wọ́ bọ́n tó pẹ́lẹ̀ sí ìtàṣì mọ́ kí ni ẹlòmí kò bí á tí yóò báyìí tí dúdú tó tí lè bá ti dúdú yẹn táìmù ìṣá nìyẹn sẹ́ táìmù ìṣá nìyẹn kí mọ́gírìbùn táìmù rẹ̀ gan ẹgbẹ́ táìmù mọ́gírìbù ṣe kí ni ó short náà fáfin ní pé kò sí waqtu dọ̀rọ̀ ní bí mọ́gírìbù náà hadisi mi sì tún wà àmì ní lọ sí bẹ̀ẹ́mẹ́ inṣáàlá èyí tó gbẹ̀yìn èyí táàmùwa o náà ni pé ẹgbàwà látọ̀dọ̀ Ibn Umar radiyallahu anhuma pé wọ́n ni kana Ibn Umar yasumu wala yuftir illa ma'al masakin Ibn Umar ima ń gbáwẹ̀ àwọn tó bá fẹ́ sínú kọ́wọ́ ima ń sínú pẹ̀lú àwọn aláìní ni so yẹ́ tó fi ń dájú náà kí yẹn sínú ma'an nas pẹ̀lú àwọn èèyàn kí náà fi lè pé ara musulmi lè mìíràn wà so yẹ báyìí àbí fa idha mana'ahum ahluhu anhu lam yata'ashsha tilka al-layla wa kana idha ja'ahu sa'ilun wa huwa ala ta'amihi akhadha nasibahu min at-ta'am wa qama fa'a'tahu as-sa'il so tẹ́nì ka bá wá nínú àwọn aláìní tí wọ́n bèèrè oúnjẹ lọ́dọ̀ Ibn Umar kí náà ń pè tán bèèrè lọ́wọ́ Ibn Umar radiyallahu anhuma yóò ṣe kí ní kọ́wù yóò fún wọn nínú oúnjẹ tí fi ń sínú yóò fún wọn nínú ẹ̀ àmọ́ táwọn ará alé rẹ̀ fa idha mana'ahum ahluhu anhu lam yata'ashsha tilka al-layla táwọn ará alé rẹ̀ tán bá mọ̀ná rẹ̀ kó mi bẹ̀ ń kọ́wù kò ní jẹun ní alẹ́ ẹjọ́ náà ìtumọ̀ ní pé Ibn Umar radiyallahu anhu specifically ilé kèyí ṣe aláwájì al-wujub ìpé dandan ní ó gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú àwọn mùsùlùmí ní o dandan ní o àwọ́wà jẹ́ pẹ̀lú àwọn mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni ara wù wà kan sọ pé kí ní kan ta àwọn ẹgbàwà ló wáyé pé àwọn sálàfù ma ń ṣe bẹ́ àbárí nínú wọn èyí tí ma ń ṣe bẹ́ ẹlẹ́gẹ́lẹ́mì tó wọ́n kí ń ṣe bẹ́ àmì tó ma ń dájú ọ̀nà ni àwọn èyí tí a ti kàkalẹ̀ yìí so àwọn eléyìí jẹ́ ọ̀rọ̀ ní ṣókí léyìí tó ṣe pé kò ní rọrùn kò dẹ̀ ní ṣe káṣí kíni kákó gbogbo ọ̀rọ̀ tí yẹnyẹ wá nípa báwọn sálàf bá sì máa ń ṣe ní ìgbà Ramadan so àmáwọn ilé iná nínú díẹ̀ tàti sọ yìí náà kọ́
oníkálùkù náà ti mú 1 or 2 lessons ẹ̀kọ́ kan àbí ìkejì nínú àwọn kẹta ti kàyí nípa wípé kájẹni tí ó jẹ ẹni rere kájẹni tí ó jẹ ni onídáadáa pàápàá jùlọ nínú oṣù Ramadan àwọn àwà dáadáa tí ó bá ti sí lọ́wọ́ wa èèyàn ò lè pé tán ni ilé ìpé tán èyàn máa láàbìkà tí yàn kù sí kó dẹ̀ yàn gbọ́n mọ̀ fúnra rẹ̀ nínú tọ́lọ́sí ma fi ń sàánú ọ̀nà ìbí kí yàn mọ̀ fúnra rẹ̀ pé mo níbi tí mo kù sí nínú tó lè jẹ́ khidlan tó lágbára jù níbi kí yàn mọ̀ tó kù sí kó mọ̀ kó bí pé a níbi tẹ́mi kù sí na èmi wà kó sílé gẹ́gẹ́ bẹ́ẹ̀ pé tí yàn bá ń gbọ́ wà sí everybody ni wà sí bá so ẹ̀yà ara lé wa a ti sọ ilé tẹ́lẹ̀ ní àmọ́ká tuntun sọ náà ó ṣe sí kẹ́lò mímọ̀ ìtì ìgbọ́ nínú Ramadan àwọn talọ́mọ́ ra season film ta ma fi ń gbáwẹ̀ àbá talọ́mọ́ ra Islamic music àbáwọn Islamic film ẹlòmí ti gbọ́ látọdún tó kọjá pé wọ́n fi fíìmù gbáwẹ̀ yóò tún wá lọ ra Islamic film ó lè lọ ra ìtànẹ́bì Yusuf ó lè lọ ra The Message ó lè lọ ra Omar series ó lè lọ ra kẹ́nẹ́kan bẹ́ẹ̀ lọ ó pọ̀ bẹ́ẹ̀ kó mọ́ ní òun ló mọ̀ fi gbáwẹ̀ òun ló mọ̀ fi mú ara òun dúó so that àwẹ̀ òfin ní gbóhun ní ìsìn òun làwọn yẹn gbáwẹ̀ látàárọ̀ nínú masjid àwẹ̀ olé wọ́n gbàwẹ̀ kí sí àwọn yẹn ṣe yaqra'una al-Qur'an nínú ẹ̀ ní pé àsìkò wa èyí tí fi ń pọ̀ jù ẹ jẹ́ ká lò ní mọ́ṣálásí nínú Ramadana ilé náà ló ti ń lò àsìkò rẹ láti jọ yìí náà ó ṣe lò díẹ̀ inú mọ́ṣálásí oṣù kan ayyamun ma'adudat a ń sọ jò níbi tafsiri ayyamun ma'adudat pé àwọn ọjọ́ tó lóǹkà nífà ọjọ́ tó lóǹkà just 29 or 30 days kódà èmi ìmọ̀ ló 2 hours ní mọ́sálásí yàtọ̀ táwọn táìmù sọ́lá jẹ́ tí àwọn mọ́ ló 2 hours má ló 2 hours mọ́ lọ lé padà èmi 5 hours èmi 10 hours èmi tí a ní àtàrọ̀ dá lẹ́yìn ní kò mọ́sálásí tèmi ìlà náà dìrọ̀ àfẹ́kọ̀ọ́kan pé ajọ́ mi kò fẹ́ lọ sí kíní kan ní gbóhun bọ̀ kó jẹ́ pé aglabu àwòkọ́ọ̀tì náà èyí tí fi ń pọ̀jù nínú àsìkò wa kó jẹ́ kébò láti máa lóyìn nínú mọ́sálásí sọ́nbí Allah subhanahu wa ta'ala bi mannihi wa karamihi an yaj'alana wa iyyakum mimman yastami'una al-qawla fayattabi'una ahsanahu ẹ tó bá ní ìbéèrè kasi méjì àbí méjì lè béèrè inshallah wallahu a'lam na'am طيب سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمة الله وبركاته